ẹ́ hello. Ẹ̀yin èèyàn wa, ó ga jù, ó ga jù, ó ga jù, ó ga jù, ó ga jù. Ṣé ẹ mọ̀ wípé à ń sọ wá pé kábíyèsí ó ti discharge àwọn ọmọ ẹ̀ kúrò lọ́sípítù? Fine. Pé ìyẹn fi hàn yín pé ayọ̀ ti dé, ìdùnnú ti ṣubú láyọ̀. Bó ṣe di pé àwọn ọmọ yẹn ti wà òkè, bàbá ìyá gan ti wà òkè. Orí ọ̀fẹ́ Ọlọ́run, ajẹ́njẹ́ tán ni, yóò máa wà pẹ̀lú wa. A sọ wípé ó discharge ẹ̀. Ìmọ̀tẹ́lẹ̀ òun àti ìyàwó ẹ̀ Queen Naomi pé jẹ́ ká kọ́kọ́ lọ sí bó ṣe yẹ kó rí nìyẹn. Tó bá ti kọ́kọ́ kúrò ńbẹ̀, wọ́n á lọ ilé, wọ́n á ṣẹ̀ wá lọ prepare. Bó ṣe fẹ́ tún gbé ìgbésẹ̀. Ẹ ti kọ́kọ́ délé, kán relax. Kọ́mọ yẹn kó jẹun, kó wẹ̀ fún ọmọ dáadáa. Àlàáfíà wá túbọ̀ continue. So, the level, the step tí kábíyèsí gbé yẹn ó dà. Pé kán kọ́kọ́ lọ sí Àkúrẹ́ Mansion. Níṣe la tún gbọ́ another news sí pé kábíyèsí ti lọ sáàfin. Ó ti lọ announce ìjọ tí Queen Naomi àti àwọn ìbẹ́ta máa wá sáàfin. Wọ́n ní Sunday wọ́n ti dagboru. Wọ́n ní gbogbo wọn ti ń forí gbárí. Wọ́n ní ìdùnnú ṣubú láyọ̀ lọ́tùn, ń ṣubú láyọ̀ lósì. Wọ́n ní at last Queen Naomi, ọmọ dáadáa, ìyàwó dáadáa, èèyàn rere, èèyàn tó ń bọ̀ wá palẹ̀ gbogbo ìmọ́lẹ̀ ti fẹ́ dé sí ààfin. Ó tún wá jí pé ó tún ń bọ̀, ó tún fún àwọn màlàíkà. Àwọn màlàíkà mẹ́ta dání. Ọlọ́run wa yìí o. Oore tó Olúwa ṣe fún wa pọ̀, ó tóbi. Àwa ò máa ríru Jésù yìí rí o. Oore tó Olúwa ṣe fún wa pọ̀, ó tóbi o. Àwa ò máa ríru Jésù olóore. Bẹ́ẹ̀ ni. Rí pé ìdùnnú ṣubú láyọ̀. Nǹkan tó Ọlọ́run fẹ́ fún wa ni. Ó ní ká máa dúpẹ́. Ó ní ká máa yọ̀. Ó ní ká máa sọ wípé òun ṣe ká máa yin lógo ẹnu. Bẹ́ẹ̀ ni. Bá tún ṣe èyí tán, a tún ṣe míì sí i. Àṣe ìṣe tún ṣe. Bẹ́ẹ̀ ni. Mo sọ fún ẹ̀yin èèyàn mi pé tó bá gẹṣin nínú mi kò ní kọsẹ̀. Bí mo ṣe love Queen Naomi tó. Bọ́lọ́run ṣe love ẹ̀ tó. Kábíyèsí tó kò sẹ́ni tó love Queen Naomi tó mi. Kábíyèsí sọ pé òun love Naomi. Kò sí love tí kábíyèsí fún Naomi gan. Tèmi gan ló pọ̀ jù. Kábíyèsí, èmi love Naomi ju gbogbo èèyàn lọ. Even gan ìwọ kábíyèsí. Inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ bá ara yín kalẹ̀. Ayọ̀ yín tó kún ẹ̀yin àti Naomi. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Èṣù ò ní yà yín o. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, oore ọ̀fẹ́ ńlá yóò máa pọ̀ sí nínú ayé ẹ̀yin méjèèjì. Àti wípé àwọn mẹ́ta yẹn, àsìkò tí mẹ́ta dé sí àárín ẹ̀yin àti Naomi. Olúwa ṣeun. Olúwa ṣe. Kábíyèsí, Ọlọ́run nífẹ̀ẹ́ yín jù o. Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Tó fi àsìkò yìí, tó fi ìgbà rere, tó fi rọ́pò gbogbo ìbànújẹ́ yín. Ọlọ́run ti dáríjì yín. Ọlọ́run fi àwọn bẹ́rù mẹ́ta yẹn ó fi wá dáríjì yín. Bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ààbò Ọlọ́run á dájú lórí yín àtàwọn mẹ́ta àti Naomi àti Taríníkáwò. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ọmọ yóò máa pọ̀ sí i. Àwọn original ni o, kì í ṣe àwọn counterfeit. Kì í ṣe àwọn tó jẹ́ pé àwọn tó lọ ń ra ọmọ wá sáàfin. No, kì í ṣe irú yẹn ni mò ń gbàdúrà fún. Àwọn ọmọ yóò máa pọ̀ sí in the sense pé àwọn genuine ìyàwó yóò máa bímọ tó wà genuine fún yín. Bẹ́ẹ̀ ni, lágbára Kristi Jésù. Gbogbo àwọn tó di wọ́ọ̀dì sẹ̀sínú, Jésù á bá wọn tú wọn láyọ̀ àtàlàáfíà tó jẹ́ genuine. Elizabeth, bẹ́ẹ̀ ni, òun náà yóò sì máa bí sí, yóò sì máa rẹ̀ sí. Gbogbo òun àti Naomi, wọ́n jọ máa kọ́mọ lùbọ̀ ní ààfin yín lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Amen. So ẹ̀yin èèyàn wa, nǹkan tá a tún gbọ́ nìyẹn. Wọ́n ní kábíyèsí tuntun lọ announce. Pé tí àwọn ọ̀rẹ́ tí wàá gbọ́ date o. Ẹ má wulẹ̀ kánjú. Ẹ má ì tí ì nàga. Wọ́n ní ẹni tí à ń gbé ìyàwó wá bá King Garun. Bẹ́ẹ̀ ni. Ẹni tí à ń gbé ìyàwó wá bá King Garun. Torí gbogbo yẹn, ẹ ti nàga ẹ̀ kíní kan. Torí wọ́n ti ń sọ wípé àwọn kan ti ń kùn. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti lọ discharge Naomi àti àwọn ìbẹ́ta ní hospital.
wọ́n ti ń ga pé wetin ni kábíyèsí tún ń ṣe yìí, ṣèbí ó sọ wípé kí wọ́n máa bọ̀ láàfin, wọ́n á wá sáàfin, wọ́n ń bọ̀ o. Ṣé ẹ rí pé kábíyèsí wa yìí, èèyàn kò ṣe èèyàn kan ní lanu kó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Bọ̀bọ́ yẹn, Ọlọ́run fún ní ìmọ̀ àti òye, agbára t'Ọlọ́run fi máa fi ṣíji bò, tó máa fi máa sọ̀rọ̀ tàṣẹ, agbára àṣẹ látòde ọ̀run, agbára tó fún Solomon nínú Bíbélì láyé ìgbàanì, yóò sì fún kábíyèsí wa Ọjájá, yóò fún kábíyèsí wa Ẹniìtàn ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọgbọ́n ẹ̀ yóò máa pọ̀ sí, ìmọ̀ rẹ̀ yóò máa pọ̀ sí. Bẹ́ẹ̀ ni wọ́n ní òdodo a máa ní àyà bí ti kìnnìún. Pẹ̀lú bí kábíyèsí ṣe nínú ire despite pé ó tiẹ̀ love obìnrin. Bẹ́ẹ̀ ni ó love obìnrin. Bẹ́ẹ̀ ni kò ní love obìnrin kóbìnrin. Yóò love obìnrin. Gbogbo ìhùwà àti ìṣe ẹ̀ yóò máa dùn mọ́ èèyàn Ọlọ́run nínú. Bàbá mi, ẹ túbọ̀ fún ní ìmọ̀ àti àyà àgbàṣe kó máa ní ọgbọ́n látòde ọ̀run wá, ọgbọ́n látọ̀run kó funfun kó fi máa ṣàkóso gbogbo àwọn tó ń ṣàkóso lé lórí ní ìlú yẹn, ní gbogbo everywhere. Bẹ́ẹ̀ ni apá àwọn olórí tó jẹ́ pé kábíyèsí ṣàánú fún pé kí wọ́n wá jẹ díẹ̀ nínú ọlá kábíyèsí, wọ́n dẹ̀ fẹ́ dàrú ní agbára ẹ̀jẹ̀ Jésù. Apá àwọn olórí wọ̀nyí kò ní ká kábíyèsí. Ọlọ́run máa rọ̀ wọ́n lágbára. Ọlọ́run máa túnú àṣírí wọn. Wọ́n bá ṣe ń gbé ní gbígbóná, yóò máa dà lé wọn lórí ní gbígbóná ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àfi tí wọ́n bá sọ̀kọ̀ àwọn náà wọ́n á rí èrè ilẹ̀ náà. Torí a gbàdúrà fún wọn pé kí àwọn náà kó máa jèrè, kó máa jẹ nínú ọlá kábíyèsí. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wọ́n ti fẹ́ fayọ̀ fọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù, kó Ọlọ́run kó pààrọ̀ wọn, kó lé wọn dànù. Kí Jésù kó lé wọn dànù, káwọn ogun ọ̀run lé wọn dànù. Bẹ́ẹ̀ ni, nítorí láìnídìí náà ń pursue kábíyèsí. Àyàfi tó bá jẹ́ pé Naomi, ó ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ Naomi ní ibòmíì láti wá dà wọ́n rú ńbẹ̀. Òun nìkan ni agbára wọn ló lè ká Naomi, ló lè ká kábíyèsí, ló lè ká àwọn ìbẹ́ta, ló lè ká àwọn Tádéníkáwò. Ṣùgbọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá jẹ́ pé àwọn ló dìídì wá lé Naomi kúrò láàfin. Lágbára Kristi, wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbígbà. Bọ́n ṣe máa mú, wọ́n máa mú bọ́ ni. Àṣẹ ti gùn, àṣẹ tẹ̀lé, àṣẹ ti gùn lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tó sáré gbé wá sí etí ìgbọ́ yín torí gbogbo yín ti ń nàgà pé ó yẹ kí kábíyèsí wọ́n ṣe discharge Naomi, ó yẹ kó máa lọ sí ààfin straight kó máa ṣe kíní. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn wà eager. Ọlọ́gbọ́n jùlọ ni bàbá yẹn. Ọlọ́gbọ́n jùlọ lòun. Wisdom náà lò yẹn. Wọ́n kọ́kọ́ délé, wọ́n kọ́kọ́ discharge sílé kó tó wá sọ pé àwọn fẹ́ padà sí ilé kábíyèsí. Wọ́n dé ilé kábíyèsí. Ilẹ̀ ìlérí náà, Ọlọ́run á mú Naomi àti àwọn ìbẹ́ta àti Tádéníkáwò wọ bẹ̀ ní convenient way lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo nǹkan tó máa ní wọ́n lára ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run máa fi gbígbóná ìbínú ẹ̀ fi lé wọn dànù, fi palẹ̀ wọn mọ́ kúrò láàfin. Kí bẹ́ẹ̀ yẹn kó tu wọn lára, yóò tu Naomi àtàwọn ìbẹ́ta àti Tádéníkáwò lára ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ogun ọ̀run wọ́n máa láti tẹ́lẹ̀ dé Naomi ní ààfin lágbára Kristi Jésù Olúwa wa. Mo ní kí n gbé wá sí etí ìgbọ́ ẹ̀yin èèyàn wa. Kẹ́ tún gbọ́ yìí, kẹ́ tún fi comment sí. Ẹ máa gbàdúrà o. Ẹ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Ìró ayọ̀ la máa gbọ́ ní ibùjókòó àwọn olódodo. Ẹ ṣé gan, Jésù Kristi. A tọ́jú ẹ̀yin náà. A gbàdúrà yín gbogbo nǹkan tó kù díẹ̀ káàtó tẹ̀ ń gbàdúrà láti ṣe rere àti láti tẹ̀síwájú àti láti jẹ́ kí àwọn ọmọ wa ṣe rere, tí gbogbo àwọn ọmọ yín náà yóò ṣe rere. Ẹ túbọ̀ máa tẹ̀sí Ọlọ́run. Wọ́n ní ẹni tó wá fi ti ẹ lẹ̀ tó ń gbọ́ ti ẹni lẹ́ni, ó fi í lẹ̀ fún Ọlọ́run láti gbọ́ ti ẹ. Ọlọ́run ló máa gbọ́ ti gbogbo yín o. Lórúkọ Jésù Kristi Olúwa wa àti tèmi náà. Jésù Olúwa wa. Amen. In Jesus' name. Bye.